Ẹ káàárọ̀ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ kú dédé àsìkò yìí. Àwọn baba ńlá wa náà pa lówe wọ́n ní àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun kó wọ́. Ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí lórí bàbá wa Ẹlẹ́bùrú Ìbọn. Bàbá Ẹlẹ́bùrú Ìbọn, àwa mọ̀ yìí pé ẹ ní relationship tó dáa pẹ̀lú Ọ̀yọ́. Bọ́ṣẹ́ rí nítorí bọ́n ṣe kọ́ àwa nílùú Ọ̀yọ́, àwọn òun rí àgbàlagbà fín torí mo mọ àwọn ọmọ yín kọ̀ọ̀kan tó jẹ́ alálùbáríkà, àwọn tó tinú yín jáde. Bọ̀ máa ọ̀jà ọmọ yín kọ́ máa pè yín pé kán sọ fún yín pé àgbà ti dé. Orin kan náà máa ń kọ́ wá ní àgbà yìí pẹ́ kan ni ṣe ẹ̀rọ ọmọdé ọjọ́ òun máa rí o, àgbà yìí pẹ́ kan ni. Àwa nìyẹn bá wí kò kún ẹ̀yin mọ́ torí ẹ ti lo ayé, ẹ ti bírú wa. Bàbá Ẹlẹ́bùrú Ìbọn, ṣe rí mi ò wà surprise pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nítorí àtilẹ̀ lẹ ti ń bá bàbá Adéyẹmí fà. Ó dà pọ̀ mu Òṣogbo nìyí. Bàbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ káwa náà rí àwọn àgbà tá a máa fẹ̀yìntì nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká rí àwọn àgbà tá a máa pọ́nlé nílẹ̀ Kóòtù Òjíire. Gbogbo nǹkan tí àwọn ọmọ Odùduwà expect lẹ́nu yín láàárín Ọọ̀ni àti Aláàfin, tírú àwa tá a bá ń ṣe bí ọmọdé tá a dẹ̀ ń ṣọmọdé mọ́, tá a bá ń ṣe bẹ́ẹ̀, tírú ẹ̀ tẹ́ ẹ bá jẹ́ bàbá wa tí ẹ bá lè pẹ̀tù sí ọ̀rọ̀, ẹ rántí pé ìtàn ò ní gbàgbé yín tẹ́ ẹ bá kú. Bàbá Ẹlẹ́bùrú Ìbọn, ẹ mọ Fá, ẹ kí Fá, kò sí nǹkan tẹ́ ẹ mọ̀ nínú odù Fá. Táwa náà bá gbé ẹni tó jẹ́ number 1 onífá Ọ̀yọ́ tó náà bá bọ́ta tó bẹ̀rẹ̀ ní sọ̀rọ̀, tó bá sọ̀rọ̀ tí bàbá wa bá sọ̀rọ̀ against Ọọ̀ni, èmi Ààrẹ Almaroof máa bọ́ta máa sọ̀rọ̀. Ṣé rí wọ́n ní lọ́ra gbọ́rọ̀ yára fèsì àbí yára fèsì lọ́ra gbọ́rọ̀. Ọ̀rọ̀ èsì wà lẹ́nu mi fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀ o, àmọ́ mo máa ṣe live video direct. Àti gbogbo àwa tá à ń tanra wa jẹ, àwa tá à ń rí nǹkan tó yẹ ká sọ tá à sọ, àwa tó yẹ ká báyàn wí nítorí selfish interest tá a ní tá a lè báyàn yẹn wí, àwa máa sọ tiwa. Mo lè wá sọ tán kọ́pọ̀lọpọ̀ unfriend mi kẹ́ má ṣọ̀rẹ́ mi mọ́, fine. Bàbá Ẹlẹ́bùrú Ìbọn, irú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ, ẹni Aláàfin ìníjọ́ olóde tó ń fa wàhálà. Màá kọ́kọ́ gé nǹkan kan fún yín kí n tó ṣe live yẹn ní ọ̀la. Ìfẹ́ dárúkọ yín àti Ìyá Kẹsẹ̀tì Ìlímọ́. Ìyá Kẹsẹ̀ mo mọ̀ pé wèrè wà lórí títì ẹ̀nà torí mi mọ́ wọ́n fẹ́ mú Sunday tó ní kan fi Interpol mú mi, kí ni tèmi pẹ̀lú èèyàn fẹ́ mú Sunday? Ta ló sọ fẹ́ pé ó fẹ́ mú Sunday? Ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Téèyàn bá ṣe nǹkan tí ò dáa, ẹ jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe ò dáa. But in as much tẹ́ bá ti ń bò ó, ẹ fẹ́ pa ní ìkànnì ní gbogbo yín. Mò ń bọ̀ lórí ẹ̀, lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ pé mi ì ní sọ̀rọ̀ àfi kí n gbá. Ẹ jẹ́ n koríkì mi fún yín o. Ọmọ ládé wọ́n ẹ jẹ́ n bẹ̀rẹ̀ boríkì mi ṣe jẹ́ gangan. Ìdómògún ni mí Akínlàjà. Èpò tí pọmọ yẹ́ tó torí ọmọ ọlọ́mọ, ipò tí ò lọ́kọ́kọ̀ tí ò lọ́kọ́ fẹ́ tó mú kí tó fi gbaya lọ́wọ́ aláya. Ọmọ ládé Aláàfin ládé adé aládìkúnlá gbà fáláàfin. Oríkì tèmi náà nìyẹn o. Nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ nú yín lé ní tó bá di bóyá ọ̀la àbí Saturday tí bá máa ṣe live, máa jẹ́ kó yé yín. Ẹ mọ̀ pé mi gangan tí mo jókòó yọ ọmọ aládìkún ni mí. Àbí ọ̀pọ̀lọpọ̀ ẹ wò mí dáadáa, ẹ mọ̀ pọ́ tí ń sọ ojú tẹ̀ ń wò yìí, ìlà wà lẹ́ẹ̀kẹ́ mi o. Irú ìlà tó wà lójú Sunday Adéyẹmọ ló wà lójú mi tẹ́ ẹ bá mọ̀. Àwọn tá a jọ wà l'Amẹ́ríkà tá a ti jọ gbé fún bíi 10-15 years kó tó di pé ó dẹ̀ àsìkò yìí wọ́n mọ̀. Kìdẹ́ ṣe pé ìlà mi ń tì mí lójú tó ti yé yín torí mo rí àkàn pé àkàlà ni ẹ̀mí ò jiyàn ọmọ Ọ̀yọ́ lè mi. Ó wà lójú mi bí Sunday ṣe máa ń sọ yẹn, ẹ̀ẹ̀kan lè rí ní torí
tíjà tó kọ tèmi ó ní handwriting gan o ó ní handwriting tó yẹ pé ẹ lè mọ̀ even kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní máa dá irùngbọ̀n sí àwọn tó ń wo show mi gan ẹ lè mọ̀ ọmọ Ọ̀yọ́ ni mí ọmọ aládìkún lèmi náà ìdódẹ ọdẹ làwọn bàbá ńlá bàbá wa bọ́ bàbá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn èmi expect yín gẹ́gẹ́ bí àgbàlagbà pé Ọọ̀ni bàbá lè jẹ́ sáwọn méjèèjì ní ọjọ́ orí bọ̀ bàbá náà jẹ́ sí yín nínú ipò ọlọ́ba ẹ̀dẹ̀ mọ̀ nípa ipò ọba gan. Bàbá Ẹlẹ́bùrú Ìbọn àgbàlagbà ni yín àwọn ò ní sọ̀rọ̀ ká fi ẹnu àbùkù ká fi tàálù yín ṣé ń gbọ́ mi yé mi ò ní sọ̀rọ̀ kí n tẹnu àbùkù lù yín àmọ́ tó bá pẹ́ yín náà wà lórí payroll Ọ̀nìrìṣà ìyẹn ò mí ni o torí tó bá yá gbogbo tó rùn ó máa tú màá wá sọ ọkọ fún yín bàbá ẹ̀yin nìkan lẹ́ni live show yìí bọ̀ mò ń bọ̀ fún Ìyá Kẹsẹ̀ máa ṣe lẹ́yọ kọ̀ọ̀kan ni live show yìí tẹ́ ẹ fi ní ni pé alákọ̀ọ́kọ́ immediately tí ọba Lámídì kú bàbá Yèyé Kábíyèsí ọba Adéyẹmí tó gbéṣẹ̀ ó ní bàbá wọ Ọ̀nìrìṣà náà fi ẹnìkan jẹ Báṣọ̀run Àgbákinlẹ̀ Yorùbá àbá Ọọ̀ni ò ní ráìtì sí i Kábíyèsí bàbá Ọọ̀ni wọ́n mọ̀ bọ́ gbogbo yín ń wo Ọ̀nìrìṣà bí ẹni tó kù bọ́ Ọ̀nìrìṣà ló lọ ń fa ìrù kìnìún níbi tó wà tó bá ti wá fà á wá tú àgbàdo síta gbogbo wa wá ń ké èmi ò ní kẹ́ fẹ́ràn mi o but comment with sense ẹ mọ̀ pé mi ò jí sọ̀rọ̀ last time tó máa ní máa block yẹ ok máa kọ́kọ́ report ẹ fún Facebook náà wọ́n á kọ́kọ́ block comment ẹ for almost 2 months tẹ́ ẹ bá mọ̀ kẹ́ tètè mọ̀ sìn àwa ní power mobile lè ṣe kó ṣogbo èèyàn ló mọ̀ nígbà tí Ọọ̀ni fi Alexandra jẹ Báṣọ̀run Àgbákin ó ya àwọn Ọ̀yọ́ Mèsì mélòó nínú ẹ̀yin wèrè police dog yìí ló sọ̀rọ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ nínú yín o kò sẹ́ni tó jáde sọ̀rọ̀ immediately tí bàbá kú kí ló dé tí Ọọ̀ni Adéyẹyè kò ṣe jẹ́ nígbà tí Aláàfin wà láyé mo kàn fẹ́ máa fún yín point ni o ṣẹ́rí àwọn ọmọ Ọ̀yọ́ àwọn kan ń sọ̀rọ̀ ẹni àwa àdẹ́ ń bú ọba gbàgbàgbà bẹ́ẹ̀ yòókù ṣe ń ṣe ń gbọ́ mi bàbá wa lọ Ọ̀nìrìṣà Adéyẹyè fi Kábíyèsí ẹ má bínú torí tí iná máa tó la rí bàbá fín wọ́n fi Alexandra wọ́n fi jẹ Báṣọ̀run Àgbákinlẹ̀ Yorùbá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìwé ìtàn wà láyé Kìnjíbè ní 1991 Aláàfin wíìnì ìwé yẹn sì wà lọ́wọ́ gbogbo Ọ̀yọ́ ó wá lọ bàbá Ọọ̀ni tó wá fi ẹlòmíì again immediately tó tún rí pé Aláàfin wọlé Ọọ̀ni ló ń tọ́jà bàbá wọ Ọọ̀ni ẹ̀yin lẹ́ ń tọ́jà ẹ má jẹ́ ká balẹ̀ Yorùbá jẹ́ ẹ jẹ́ ká jọ ṣe ẹgbẹ́ lẹ́yìn àti ẹni tó wà lórí kínní yìí ẹ jẹ́ ká jọ ṣe ẹ má dàrú ẹ tó wá mú kan ẹ lọ fi jẹ ọ̀kan lọ́mọ á ní proof náà ṣégbà tó di wàhálà nìyẹn lọ yí sí ọ̀kan lọ́mọ Oòduà kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá ń wò ẹ ń pe Aláàfin ní oníjàngbọ̀n ẹni tó yẹ pé kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán ẹ̀yin wá ń pe lóníjàngbọ̀n ó sì ń bọ̀ lórí ọ̀rọ̀ Sunday o mi ní dápọ̀ orí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ mo máa sọ lórí ẹ̀ ó lè jẹ́ àsìkò yẹn ní oníkálukú máa mọ ibi tí a jọ fi sí àmọ́ tọ́rọ̀ bá wà tá a bá ti sòótọ́ ọ̀rọ̀ ẹ má pa Sunday ẹ má tán pa bọ̀ ọ̀rọ̀ yẹn kò sọ̀rọ̀ ìní ọ̀rọ̀ bàbá yìí mo wá sọ bàbá ẹ dá sí ọ̀rọ̀ kẹ́ ẹ parí ìjà láàrin àwọn àgbààgbà ṣe bẹ́ẹ̀ rí nǹkan tá a rẹ Gani Adams ṣe pẹ̀lú bí gbogbo àṣẹ ń bu ààrẹ pé àwọn méjèèjì ó pè wọ́n sí ọ̀nà gẹ́gẹ́ bí alágbára gẹ́gẹ́ bí jagunjagun lẹ́kọ̀ọ́ tó jíire àmọ́ bàbá wa ẹ ṣe dáadáa o ẹ ṣàyè èrè kó dára ẹ ṣàyè èrè kó dára o torí ẹ̀yin làwa fẹ́ máa wò ìtàn bàbá tó ti lọ ìtàn bàbá Adéyẹmí Olúbùṣe gbogbo wọn ìtàn wọn ò lè parẹ́ ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ má dákún ọ̀rọ̀ àwọn àgbààgbà méjì ẹ dá sí dáadáa ẹ parí ìjà fún wọn ẹ fi tara rán fánà kì í ṣe pé èèyàn kan jáde ó ń wájà bọ̀ ẹ̀yin ti gbàgbé pé bàbá wa Ọọ̀ni gangan ó ló ń fa ìrù ejò
bàbá ló ń fa ìlú kìnìún, bàbá ló ń fa ìlú. Ọ̀yọ́ ni mí, Ọ̀yọ́ ni. Gbogbo èyí tí gẹ̀dìgẹ̀dì tí ò lè jẹ́ kẹ́ jókòó dáadáa, gbogbo èyí tí gẹ̀dìgẹ̀dì ti wo yín lọ́pàá ẹ̀yìn, gbogbo èyí tẹ́ ẹ̀gẹ́ẹ̀tì ara yín bọ́ látọwọ́ gẹ̀dìgẹ̀dì, gbogbo èyí tí gẹ̀dì ti pa nǹkan ọmọkùnrin yín, oògùn tẹ́ máa lò ó wà available gẹ̀dìgẹ̀dì. Bákan náà oògùn diabetes fáwọn tó bá ní diabetes, ṣẹ́wọ́gùn diabetes èyí people were rushing it, àwọn èèyàn kò wìtìwìtì kò dilẹ̀ rárá, kò dilẹ̀ àtọ́làtọ̀, ìṣẹ́jú là ń kó wọlé torí pé kí ni ó ń mú fún gan ó ṣiṣẹ́. Ẹ wo òun náà ni mo páàkì sí ìbàyẹn yọ lólélẹ̀ tí mo páàkì yìí, mo fẹ́ lọ sẹ́ǹdì ẹ̀ ní mo ṣe máa ń sẹ́ǹdì ẹ̀ nìyẹn. Oògùn diabetes ojú àpá, ẹ̀yin tẹ́ bá lárúgbó ilé tí diabetes yọ lẹ́nu àbí wò tẹ̀ tí darúgbó diabetes ṣe wọ́n, ẹni kan wá try àgùnbù diabetes àjẹbí iná. Bákan náà èyí tẹ́ bá ní ìdàgùnbù máa power, ìyẹn náà wà tó máa jẹ́ kẹ́ lè ṣe kíni, kẹ́ lè gbádùn ara yín dáadáa, kẹ́ lè ṣe dáadáa, tó máa jẹ́ kẹ́ last long lórí obìnrin, tí kò ní sí pé bọ̀dá ṣe ṣúkẹ́ṣúkẹ́ kò dìde tí ò ní sí yẹn níbẹ̀. Bákan náà ti high blood pressure, ìyẹn náà wà, èyí tẹ́ bá ti fẹ́ ẹ pé Lady K Ìfẹ́olúwaṣọ, bàbá yín sẹ̀dẹ̀ any country, bàbá yín sẹ̀dẹ̀ síbi adẹ́dẹ́bẹ̀ láyọ̀ àti àlàáfíà. Bákan náà gbogbo èyí tẹ́ bá fẹ́ raṣọ, èyí tẹ́ bá wà ní Canada tẹ́ bá fẹ́ wọ́ọ̀kì wá sí ṣọ́ọ̀bù mi, ẹ máa bọ̀ wá sí 76 Whiteworth Street, Amity downtown. Tẹ́ bá gẹ́ẹ̀tì àdírẹ́sì bẹ́ẹ̀ yẹn ẹ lè gọ́ọ̀gù ẹ̀ Lady K African Store, tẹ́ bá gọ́ọ̀gù ẹ̀ ó máa fún yín ní location ló máa gbé wá, Google ti gbé, ó wà ní Google, so ẹ Google ẹ̀ Lady K African Store, ó máa gbé yín wá sí ṣọ́ọ̀bù mi. Bákan náà èyí tẹ́ bá fẹ́ ra àwọn lọ́fíńdà lóríṣiríṣi, gbogbo àwọn lọ́fíńdà tá à ń lò ní church, ìbájẹ́ ní kérúbù, ìbájẹ́ ní sẹ̀lẹ̀, ẹlòmíì gan kò ń ṣọmọ sẹ̀lẹ̀, kò ń ṣọmọ kérúbù, gbogbo àwọn lọ́fíńdà tá à ń lò ìlú lo àwọn mùsùlùmí gan lò wọ́n fi ń ṣiṣẹ́. So èyí tẹ́ bá dìde àwọn lọ́fíńdà lóríṣiríṣi, tó bá dẹ̀ yẹ pé àwọn tó ti ṣiṣẹ́ sílẹ̀ bá fẹ́ ó wà. Èyí tẹ́ bá dẹ̀ fẹ́ àwọn nǹkan tẹ́ lè fi ṣọpẹ́ ní ṣọ́ọ̀ṣì bíi fọ́tò Jésù, agogo gbàlà, spiritual store wa is available, is inside there. So èyí tẹ́ bá fẹ́ ra àwọn nǹkan tẹ́ lè fi ṣọpẹ́ ní church, bóyá pef lẹ́fẹ́ fi ṣọpẹ́, bóyá frame, ìyẹn fọ́tò Jésù, fọ́tò Olíbèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀ ló wà. Agogo gbàlà ó wà, is a matter of time náà. Màá ní àwọn aṣọ pẹpẹ, màá ní àwọn sùtánà, èyí tẹ́ bá fẹ́ ra sùtánà gbogbo ẹ̀ náà ni mo ṣì máa ní díẹ̀díẹ̀ ni, ṣùgbọ́n àwọn tó wà available tẹ́ lè rà sí òun ni mo sọ fún yín yẹn. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra àwọn nǹkan tẹ́ lè lò fún àjò, ṣẹ́ nílé ayé yìí ó lágbára, ó lẹ́tìkẹ̀, ayé tàwa yìí ó ní agbára, ó lẹ́tìkẹ̀. Ẹni tó bá wá fi rẹ̀ sílẹ̀ tó Ọ̀yọ́ ló wà, ẹni tó bá dẹ̀ bójútó rẹ̀ òun ló mọ̀, kò sí téèyàn ṣe fárẹ̀ tí ò ní jẹ́ yìí. Ẹlòmíì ó ti give up lórí ogun ayé ẹ̀ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo nǹkan tó halẹ̀ mọ́ wa yẹn àdúrà lè ṣe. Àwọn ẹlòmíì wà gan bí o taṣẹ́ fún wọn, màá kàn fún wọn ní prayer point àti psalm, ẹ lọ ṣe báyìí kẹ́dẹ̀ gbàwẹ̀ sí Jésù Olúwa wa bí. Wọ́n dẹ̀ ní testimony, wọ́n ní testimony. Gbogbo ẹ̀ náà kọ́ ni mo máa wẹ ọṣẹ, no, kì í ṣe gbogbo ẹ̀ náà ní ọṣẹ wíwẹ̀, kì í dẹ̀ ṣe gbogbo ẹ̀ náà ní òróró lílò, kò dẹ̀ ṣe gbogbo ẹ̀ náà ní gbogbo àwọn àjò gbogbo wà, kì í ṣe gbogbo ẹ̀ náà ní àwọn àjò bí wà tó yẹ pé omi báyìí o lè gẹ̀ẹ́tẹ̀ fún ara ẹ̀ kó dẹ̀ ṣàdúrà sí pẹ̀lú psalm, pẹ̀lú kọ́kọ́rọ́ tó dé, wàá dẹ̀ rí ìyanu Ọlọ́run. Wàá ṣe kí ni mo pè é, wàá rí ìyanu Ọlọ́run. Ẹ má bínú, wọ́n ṣiṣẹ́ ní the other side ni, kí ni ẹ wá affect ọ̀dọ̀ mi bíbá, ẹ wá pàtàkì àwọn ẹ̀rù yẹn. So téèyàn dẹ̀ máa ṣe kí ni, téèyàn máa rí ìyanu Ọlọ́run, téèyàn bá ti ṣe kí ni, tó bá ti lò. So kì í ṣe gbogbo náà ni màá tọṣẹ fún yín, màá ta kíní kan fún yín náà, bí ó ṣe bẹ́ẹ̀, bí owó tó wó, ẹni tó rẹ̀ bá jọmọ́ kí n ta iṣẹ́ fún, màá ta fún. Ẹni tó bá dẹ̀ jọmọ́ kí wọ́n kó sọ fún bóyá ẹ kọ́ lọ ṣe prayer báyìí, ẹ ṣàdúrà báyìí, ẹ ṣèkọ́ báyìí, láì gba ṣíṣì lọ́wọ́ wọn. Tọ́ bá dẹ̀ ṣètò, tẹ bá ti wá ṣètò àwọn nǹkan tẹ bá rí ni kẹ wá ṣẹ̀ṣẹ̀ wá padà wá, tó bá wá jọmọ́ kí fún yín ní iṣẹ́, màá fún yín ní iṣẹ́ tẹ bá lọ lò sí. Tọ́dẹ̀ ní testimony ayọ̀, ẹlòmíì gan kò ní padà ní ìdìgbà ọ̀rẹ́, òní nídìí kó lo iṣẹ́ tó bá padà sọ pé Lady K nǹkan tóun ti bá tù láti jọ Ọlọ́run ni bá ṣe fi rán oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Èmi ò torí owó ṣe nǹkan láyé mi, torí owó máa tán, ọmọ ènìyàn ló máa kù. So gbogbo ẹ̀yin tẹ́ bá láwọn àdójúkọ, ẹ̀yin tó bá lè jẹ́ wípé kẹ́ lo ọṣẹ lọ́rọ̀ yìí jọmọ́, ọṣẹ wà available, irú kí lẹ fẹ́ lò fún, gbogbo ẹ̀ wà bí ó wà. Spiritual store
ní Canada ó wà bẹ́ẹ̀ ni ẹni iṣẹ́ tẹ́ bá fẹ́ anything ẹni iṣẹ́ náà tẹ́ bá need anything tẹ́ bá face ẹ jẹ́ ká jọ fi ètò àdúrà ká fi ṣe kíni ká fi ṣe ogun ẹ̀ ọ̀nà tó dì máa là ìyanu á ṣẹlẹ̀ gbogbo òkè ṣòro yà á di pẹ̀tẹ́lẹ̀ ẹlòmíì ó máa fojú commonize kankan tó fojú commonize yẹn ló dẹ̀ máa ṣiṣẹ́ fún un bẹ́ẹ̀ ni èmi tí wọ́n tó sọ fún mi pé àlẹ́dígé tó bá sọ fún mi pé kí ni máa ṣiṣẹ́ mo kàn try ẹ̀ wò ní o mo bẹ ṣe ní pé ṣé mo ní gbàgbọ́ tí mo ní yẹn gbàgbọ́ mi dẹ̀rọ̀ mọ̀ I think that is it so mélòó la fẹ́ kà mélòó testimony so gbogbo ẹ̀yin tẹ́ bá ní the anything spiritual items anything tẹ́ bá need láti lò fún spiritual tẹ́ rí wípé yes ẹ need ètò àdúrà láti lò ó wà available ní 76 Wentworth Street Amity downtown ẹ̀yin tẹ́ bá fẹ́ wọ́ọ̀kì wá bisimilayi ẹ wọ́ọ̀kì wá kò sí wàhálà kò sí bójúbójú bẹ́ẹ̀ kò sí nǹkan òkùnkùn níbẹ̀ kò sí kan má jẹ agbọ́n má jẹ àyè kò sí nínú ọ̀rọ̀ lè dúkẹ́ ìfowópamọ́ so bó ṣe jẹ́ nìyẹn tó bá lè jẹ́ pé àwọn wíìgì náà lẹ fẹ́ ó pọ̀ ó yapa lóríṣiríṣi àwọn woman hair lóríṣiríṣi wà àwọn braid lóríṣiríṣi wà àwọn Ghana weaving lóríṣiríṣi gbogbo ẹ̀ ni mo ní tó bá lè jẹ́ àwọn set of jewelries gbogbo ẹ̀ ló wà tó bá lè jẹ́ àwọn pọ́ọ̀sì náà ó wà èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ àti àǹfààní àti wá sọ́dọ̀ mi ẹ pè mí kájọ ṣe fídíò call má bá yín send ọjà yín má bá yín send ọjà yín tó bá lè jẹ́ pé àwọn aṣọ ọkùnrin náà lẹ fẹ́ àwọn aṣọ ọkùnrin ti dé lóríṣiríṣi àwọn àdìrẹ àwọn beautiful àdìrẹ tàwọn ọkùnrin màá display gbogbo ẹ̀ bóyá ọ̀la ṣàmáṣà display ìwọ̀n ṣá màá wá time màá fi ṣe fídíò fún display màá display náà ọjà so that ẹ lè rí wọn so bó ṣe jẹ́ nìyẹn ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi kẹ́dẹ̀ tọ́ notification bell ilẹ̀ Yorùbá gbé wa kò ní bí ọ̀dàlẹ̀ láìṣe ìdùbàlẹ̀ àjọ rí ire àti àánú gbà ògo wa àjọ búyọ ìbànújẹ́ kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá o ẹ ṣé gan ire o.